Olódùmarè, ọba tó ràn wá lọ́wọ́, ọba tó pa wá mọ́, ọba tó dá wa sí, ọba tó jẹ́ kí ojúrere rẹ̀ kó wà pẹ̀lú wa, ọba tó tì wá lẹ́yìn dé ìpele tí a wà yìí nítorí pé àánú rẹ̀ ó wà títí lódodo dájúdájú. A dúpẹ́ fún àánú tí a rí gbà, a dúpẹ́ fún ìrànlọ́wọ́ tí a rí gbà, a dúpẹ́ fún ààbò tí a rí gbà, a dúpẹ́ fún ìdáǹdè tí a rí gbà, a dúpẹ́ fún àtìlẹ́yìn rẹ̀ lórí ayé wa. Bákan náà ni mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò káàbọ̀ sórí àkọ́tún ètò àwọn kérúbù lórí Facebook ní ìrọ̀lẹ́ yìí, níbi tí a ti sọ pé a máa pàdé tí Ọlọ́run sì fi àyè gbà wá ní ìrọ̀lẹ́ yìí. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí ayé wa. Àánú rẹ̀ ó wà títí lódodo dájúdájú lórí ayé wa. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò, ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀run ló àṣẹ. Mú kí káàbọ̀ sórí ètò tòní ní orúkọ Jésù. Àánú Ọlọ́run ọ̀gá ògo lójú mọ́ wa pẹ̀lú gbogbo wa. Ẹ lọ sórí page wa àwọn Kérúbù Concept, ẹ like, ẹ share, ẹ comment, ẹ follow gbogbo àwọn ohun dáradára tí ẹ ní ṣe síbẹ̀. Gbogbo wa yóò sì jùmọ̀ gbádùn Jésù ní ìrọ̀lẹ́ yìí nínú ayé àlejò pàtàkì wa. Àlejò pàtàkì wa lórí ètò tòní, wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti ìjọ Ọlọ́run alààyè. Wòlíì Ọlọ́run alààyè ni wọ́n, olórin ẹ̀mí ni wọ́n sì jọ́kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbègbè the King of Salem C&S Church of Nigeria tó wà ní headquarters wọn wà ní Ìjẹ̀jà ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Prophetess Lois Ọlásùnbọ̀ Ṣódẹ̀ǹdé àyànfẹ́ sọ́tọ̀, àwọn ni àlejò wa. Màmá wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa kí gbogbo àwọn ènìyàn wa nílé. Mo kí wa lórúkọ Olúwa pé ẹ káàbọ̀ sórí ètò. Lórúkọ Jésù, Ọlọ́run àgbà yìí jùmọ̀ wà pẹ̀lú wa. Gbogbo ìjọ Ọlọ́run alààyè ńkọ́? Àlàáfíà làwọn. Ìdílé ńkọ́ ńbẹ̀? Olúwa ṣeun. Tá bá ń sọ nípa màmá wa olórin ẹ̀mí Lois Ọlásùnbọ̀ Ṣódẹ̀ǹdé, ìyẹn gbọ́dọ̀ níbi tí èèyàn ti wá, bóyá ìdílé tí èèyàn ti wá, bóyá ìjọ Ọlọ́run tí èèyàn ti wá, bóyá fámílì tí èèyàn ti wá, orúkọ ìyá, orúkọ bàbá, báwo ló ṣe jẹ́? Ìdílé Ọládipúpọ̀ ni mo ti wá, ní Àtìbà Royal Family ní ìlú Ọ̀yọ́ ni mo ti wá, ṣùgbọ́n ìdílé Ṣódẹ̀ǹdé ni mo marry sí nílùú Abẹ́òkúta bíbá. Ìdílé Ṣódẹ̀ǹdé lẹ fẹ́ ọkọ sí ní ìlú Abẹ́òkúta ní bíbá yìí. Kí lorúkọ ìyá, kí lorúkọ bàbá, iṣẹ́ wo ni ìyá ń ṣe, iṣẹ́ wo ni bàbá ń ṣe? Ẹ jẹ́ ká wo gbogbo ẹ̀ papọ̀. Orúkọ ìyá mi ni Mrs. Ọládipúpọ̀ Ọmọ́táyọ̀, bàbá mi dẹ̀ ni Mr. Ọládipúpọ̀ Ọláṣẹ́ni. Ìyá mi jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú ẹgbẹ́ ọmọ Kérúbù àti Séráfù. Bàbá mi jẹ́ àwọn tó máa ń rìnrìn àjò lórí omi. Ìyẹn ká mọ̀ sí sailor. Àwọn sailors. Ìyẹn ni bàbá yín jẹ́. Ọlọ́run alààyè lójúmọ́ ràn wá lọ́wọ́. Orin kíkọ tẹ̀ ń kọ, ṣé ẹ jogún bá orin kíkọ ni àbí báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Mo lè sọ pé mo jogún bá náà torí olórin ni bàbá mi náà. Ní lára àwọn nǹkan tó máa ń ṣe nígbà tí tó bá wà less busy, àwọn nǹkan tó máa ń ṣe ní orin kíkọ. So gbogbo láyé ìgbà wọn ní gbogbo time ayé 1970 90 kìíní yẹn, bí kò máa lọ sí clubs kọ́ lọ kọrin, àwọn nǹkan tí wọ́n ń ṣe nígbà yẹn nìyẹn. So bàbá mi jẹ́ olórin. Ni bàbá yín jẹ́ olórin. Iṣẹ́ kí wá ni màmá yàn láàyò? Ìyá mi Kampala gangan ni ìyá mi ń tà ní Ìtòkù, ṣùgbọ́n wòlíì Ọlọ́run tún ni wọ́n. Kampala ni wọ́n ń tà ní Ìtòkù, ṣùgbọ́n wòlíì Ọlọ́run ni wọ́n. Ọ̀yẹ́ pé wòlíì bí wá bí wòlíì, k'Ọlọ́run alààyè kò túbọ̀ gbà ṣàkóso. Kí lẹ wá rí tó jẹ́ wípé nínú gbogbo ẹ̀yà orin gospel music òun lẹ yàn láàyò? Gospel music. Ẹ ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ fún abọ́yá ṣe mọ́rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí, ìwé ayé òṣèlú tó ti mọ́rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ fún wa fáwọn olùmíràn láti kẹ́kọ̀ọ́ nínú ìrìnàjò ayé yín. Ó dà sá. Mo dìídì yan gospel music láàyò nítorí pé ó ní àwọn positive impact tí ó take nínú life mi, àwọn ipa tó dára tí orin gospel tó ti ṣe nínú ayé mi, àti pé mo tún rí pé gospel music tá bá wò láàrin ẹ̀yà àwọn orin ní orin kíkọ, ó jẹ́ nǹkan tó máa ń fúnyàn ní ẹ̀mí ìsìn sí Ọlọ́run. Ó máa ń jẹ́ kí ọkàn yàn fà sí ìdè àánú Ọlọ́run, because ó máa á fúnyàn ní àwọn àṣàyàn láti inú Bíbélì, àwọn wàásù téèyàn ti gbọ́, èèyàn á rí lò nínú àwọn orin yẹn, àwọn ìrírí tó ń ṣẹlẹ̀ ní àyíká èèyàn téèyàn lè fi pé kí nǹkan yìí jẹ́ kí n fi gbé ògo Ọlọ́run ga, èèyàn á rí lò nínú gospel music yẹn. So gospel music òun gbọ́ngàn mo mọ̀ yàn án láàyò torí pé ó ní ipa rere
tó ń kó nínú ayé mi tí mo dẹ̀ rí pé ó nípa ire tó máa ń kó nínú àwọn ayé àwọn èèyàn generally. ìdí pẹ̀tẹ́ fi yan gospel music láàyò nìyẹn. Ọlọ́run alààyè àgbàkóso fún wa. Mo ní oore ọ̀fẹ́ láti wà níbì kan níbi tí ẹ ti kọrin ẹ̀mí yẹn nígbà tá a ṣe 70 ọdún ìrántí bàbá Mọ́sọ̀míládé. mo rí bẹ́ẹ̀ ti kọrin níbẹ̀ yẹn. Ó ní kálukú ló láwọn nǹkan tó máa ń fún ní ìmísí láti kọrin. Báwo lẹ̀yin ṣe ń gba ìmísí láti kọrin? Ẹ fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́. Báwo lẹ ṣe ń gba ìmísí láti kọrin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí? Ọ̀nà tí mò ń gbà àgbà mi sí ó tó bí mẹ́ta, ṣùgbọ́n ọ̀nà tó jẹ́ gbòógì tí mo fi máa ń gbà mí sórin kíkọ jù òun ni nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nínú Bíbélì ni mo ti máa ń gba ìmísí orin kíkọ jù. So ṣe mọ̀, ó máa ń Bíbélì kíkà bí a ti bá ń ṣe ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run lọ, àwọn kókó kan máa ń wà níbẹ̀ tí bá kà débi kan ẹ̀mí wọn máa ń fún mi ní inspiration pé o lè fi kíní yìí o lè fi ṣe orin. So tèmi náà dẹ̀ máa fi kọ orin. So nínú ọ̀rọ̀ Bíbélì mo máa ń rí ìmísí láti kọ orin gan gidi láti kọ orin. Ó dẹ̀ tún máa ń ràn mí lọ́wọ́ gan láti jẹ́ kí n lè máa tẹpá mọ́ Bíbélì yẹn ní kíkà dáadáa, pé ẹ mọ̀ pé mo ti rí inspiration kan, mo rí orin báyìí kọ jáde láti inú ẹsẹ̀ ọ̀rọ̀ báyìí, máa pé jẹ́ kí n tún kà sí kí n lè tún rí nǹkan báyìí kọ láti inú. So mo yọ àwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tẹ́pẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ Bíbélì ni mo fi compose ẹ̀ tẹ́pẹ́ nípa kíkà Bíbélì, àwọn ẹsẹ̀ yẹn ni mo fi rí inspiration tí mo fi kọ. Ó yá ẹ fún wa ní ìrírí, ẹ fún wa ní nǹkan míì tó ń fún ní oore láti kọrin. Àwọn nǹkan tó tún fún mi ní oore ọ̀fẹ́ láti kọrin nígbà míì tí a bá ń nínú iṣẹ́ ìsìn wa, iṣẹ́ ìsìn Kérúbù àti Séráfù, tá bá wà lójú iṣẹ́ ìsìn nínú ìlànà Kérúbù àti Séráfù tá à ń ṣe ìsìn lọ́wọ́, orin inú ìwé máa ń ràn mí lọ́wọ́ gan láti kọ. Orin inú ìwé òun náà jẹ́ gbòógì kejì nǹkan tí mo máa ń gbà rí inspiration. Ìwé orin wa yẹn in fact àwọn ọ̀rọ̀ tó lágbára, àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ ó wà nínú ìwé orin Kérúbù àti Séráfù tó dẹ̀ máa ń fún mi ní inspiration láti kọrin gan. Àwọn orin ẹ mọ̀ pé àwọn orin wa oríṣiríṣi, ìmúlọ́kànlé wà, ìgbàgbọ́ wà, àtàdúrà wà. So kò sí tí a bá ń kọ, pàápàá tá a bá ń ṣiṣẹ́ ìsìn lọ tí à ń kọ àwọn àṣàyàn orin inú ìwé yẹn, ó máa ń fún mi ní ìmísí gan. Ó máa ń fún mi ní ìmísí láti kọ orin. Ọlọ́run alààyè yóò túbọ̀ gba ìṣàkóso nínú ayé wa. Ó ti tó àtọ́dún mélòó tẹ́ ti ń kọrin ẹ̀mí báyìí? Tá bá ní kàkà ní méjì, ó ti lé 15 years. Ó ti tó 15 years tí ẹ ti ń kọrin ẹ̀mí báyìí, tí ẹ ti ń kọrin. Ó ti tó 15 years tí ẹ ti ń kọrin. Ẹ jẹ́ ká jọ wò ní ṣókí, ẹ sọ ìrírí kan tí ẹ ò lè gbàgbé fún wa láti ìgbà tí ẹ ti ń kọrin ẹ̀mí. Ìrírí tí mi ò lè gbàgbé, kan bẹ́ẹ̀ tí mi lè ever gbàgbé, òun ni ọjọ́ kan. Ẹjọ́ má bínú mi ní fẹ́ dárúkọ wọn bí tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀, ṣùgbọ́n ọjọ́ kan a lọ sí program fún àwọn interdenominational praises. So wọ́n pe different churches bí kan wá minister. So bá a ṣe débẹ̀ à ń kọrin, à ń yin Ọlọ́run. So wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pé àwọn churches wá sórí stage pé kí wọ́n máa minister. So mo kàn dé rí pé láti bí ó ti lé ní wákàtí méjì, gbogbo àwọn tó minister kò sọmọ Kérúbù àti Séráfù ní gbogbo àwọn tó ti ń pè tó ń minister. Mo ṣáà wá láàrin ọ̀pọ̀lọpọ̀ èròyìn, mo ṣáà wá ẹni tí ó ń kọ orúkọ àwọn olórin sílẹ̀, mo wá wọn pé kí n lè bá wọn sọ̀rọ̀ pé jọ ẹ má bínú máa, ẹ bá mi wo líìsì àwọn tí ó ń kọrin, ṣé àbí àìtí kan àwọn ọmọ Kérúbù àti Séráfù, bí àìtí kan bẹ̀ ni, àbí ṣé àárọ̀ ọmọ Kérúbù àti Séráfù kankan tí ó forúkọ lẹ́ẹ̀ ń bí báyìí ni. Ẹni ẹ wá ń fún mi lésì pé Kérúbù àti Séráfù kẹ̀ àwọn kò sí ń bí àwọn kò sínú líìsì, àwọn ò tiẹ̀ dẹ̀ expect wọn, torí tó bá dé bí báyìí náà nonsense ló máa ṣe. Ẹ mọ̀ statement yẹn wá ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi pé nonsense kẹ̀, ìgbọ́n náà wọn ò tiẹ̀ fẹ́ rí wọn bí wọ́n máa ṣe, wọ́n máa pariwo pàtẹ́wọ́, wọ́n kàn máa ṣe gbogbo nǹkan bí ẹni tí ò kàwé, bí ẹni tí ò ní ẹ̀kọ́. Mo wá ní kí màmá yẹn jọ pé kàn jọ, wípé ọmọ Kérúbù àti Séráfù lèmi, ṣé wọ́n lè jọ kó fún mi lórí ọ̀fẹ́
kí n dúró gẹ́gẹ́ bí ọmọ Kérúbù àti Séráfù kí n represent CNS ní ìṣòro yìí kí n minister kò wọ́n láti ọkàn ìyẹn nìyẹn kò wọ́n láti ọkàn bọ̀ wọ́n wá níbọ̀ nítorí pé bí mo ṣe báwọn fi ohun tútù sọ̀rọ̀ àwọn á fún mi ní ààyè láti ṣe iṣẹ́ ìránṣẹ́ so mo dẹ̀ ní òkè ìgbà tó dẹ̀ máa pè mí ṣáà to the glory of God àṣà minister mi tiẹ̀ ní backup àti ìṣẹ̀mọ̀ṣẹ́ èmi kàn lọ gẹ́gẹ́ bí ọmọ Kérúbù àti Séráfù ká lọ minister bẹ́ẹ̀ but along the line bí mo ṣáà ṣe ń minister àkàchọ̀ àwọn tó jẹ́ backup artist àwọn gospel churches yẹn wọ́n try láti ṣáà backup pẹ̀lú mi Ọlọ́run wá rìn ẹ̀mí mímọ́ rìn gan ó fi títóbi agbára ẹ̀ hàn gan nínú ministration yẹn débi wípé nígbà tá a parí ministration yẹn woman yẹn wà first láti wá bá mi pé ọmọ yìí ṣọmọ Kérúbù àti Séráfù ní ẹ lóòótọ́ àbí ó wá láti ìjọ kan yàbàrà mo ní rárá o ọmọ Kérúbù àti Séráfù ọmọ bàbá Mósè Orímọládé tí wọ́n là ṣe gangan ni mí wárìrì bo woman yẹn pé ṣé pé Kérúbù àti Séráfù àwọn nǹkan táwọn ń gbọ́ bẹ́ẹ̀ kọ́ ni ó rí nínú Kérúbù àti Séráfù pé ògo wà nínú Kérúbù àti Séráfù inú màmá yẹn dùn débi pé woman yẹn ní láti gba nọ́mbà mi nígbà tá a wá parí program mi àwọn èèyàn wá àwọn láti ìjọ mi wọ́n á bẹ̀rẹ̀ sí ní bá mi kí n fáwọn nọ́mbà pé àwọn kan wà tí wọ́n níjọ gan tán lọ rárá wọ́n ní àwọn máa join Kérúbù àti Séráfù wípé àwọn rí ìgbàlà nípa orin yẹn mí àwọn dẹ̀ fàsùnmọ́ ìtẹ́ Ọlọ́run wípé torí ẹ mọ̀ nínú àwọn ministrations orin yẹn náà a máa ń gbìyànjú pé bóyá bí ọmọ ọ̀rọ̀ Ọlọ́run àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run kó máa wà nínú àwọn nǹkan tí à ń so a máa pè ní máa jọmọ́ bíi pé à ń wàásù tá bá yin Ọlọ́run díẹ̀ à ń wàásù díẹ̀ so ó máa jẹ́ káwọn ènìyàn kọ́kàn wọn kó tá bá yin Ọlọ́run díẹ̀ ká wàásù díẹ̀ so bá ṣe máa ń ṣe ní èmi o gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe máa ń fẹ́ràn ẹ̀ kí ó wà ní ẹbẹ̀ so bẹ́ẹ̀ bí mo rẹ̀ ṣe máa ń ṣe àwọn ministrations mi sínú àwọn èèyàn wá rí ni even di èní yìí ọ̀rọ̀ tí mo ń sọ tiẹ̀ láti bí ọdún 6 báyìí dèní mo dẹ̀ ṣì ní àwọn bí 4 tí mo lè nàka sí pé láti ibi program yẹn lọ́lọ́run ti fa ọkàn wọn gba ọkàn wọn wá sínú Kérúbù àti Séráfù tó dẹ̀ wúlò tó dẹ̀ ń ṣe dáadáa. tó ń ṣe dáadáa ẹ̀kọ́ pàtàkì wo lẹ fẹ́ ká kọ́ nínú ìrírí yẹn. ẹ̀kọ́ pàtàkì tí mo fẹ́ ká kọ́ wọn àkọ́kọ́ tí mo fẹ́ sọ nípa tí mo kọ́kọ́ fẹ́ sọ ní sí àwọn ọmọ Kérúbù àti Séráfù wípé kí gbogbo bí tá a bá ń lọ ẹ jẹ́ ká máa fi hàn fún àwọn ènìyàn wípé ìran Ísírẹ́lì Áfíríkà ni wá ẹ̀mí mímọ́ dẹ̀ ló ń darí ìwà a gbọ́dọ̀ jẹ́ kí tara máa wọ̀ra tí ara bá ti ń wọ̀ irú àwọn ògo yẹn ò ní máa fara hàn ṣùgbọ́n tá a bá ti wà nínú ẹ̀mí ká jẹ́ kí iṣẹ́ ìsìn wa yẹn ká mọ̀ orin kíkọ yẹn àbá fẹ́ lọ ṣe nǹkan kan lórúkọ Kérúbù àti Séráfù ká jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé ipasẹ̀ ẹ̀mí mímọ́ ló ti wá ògo yẹn máa fara hàn mo fẹ́ ká pa ọmọ Kérúbù àti Séráfù mi ìfẹ́ ká máa wúra wa bí ẹni àbùkùn even tó bá tiẹ̀ ń tàbùkù tí àwọn kan bá ń tàbùkù bá Kérúbù àti Séráfù ẹ jẹ́ ká jẹ́ kán máa mọ̀ wípé a kì í ṣe ẹni àbùkù ìjọ ẹ̀mí mímọ́ ni ká dẹ̀ máa ní ìgboyà láti lè máa fi ògo Kérúbù àti Séráfù yẹn hàn ká máa torí ṣe mọ̀ bí ẹni yẹn ṣe bá mi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn èmi náà kàn dẹ̀ tún ní ìgboyà nínú Ọlọ́run nítorí ó ti jẹ́ kí omi tútù ó ti bomi tútù sí mi lọ́kàn pé ṣùgbọ́n mo kàn ṣáà ní gbìyà pé rárá ìpìlẹ̀ yóò gbọ́dọ̀ wò so mo ṣe iṣẹ́ secondly fún àwọn ènìyàn generally ibikíbi tí a bá ń lọ jẹ́ ká máa ká ṣẹ́rí tá bá ń sọ pé à ń fi ẹ̀mí rìn à ń wà in spirit kò ń ṣe pé ìgbà tá bá ń nira tá bá ń gbọ̀n kọ́ ni à ń sọ ìyẹn kọ́ là ń sọ ṣùgbọ́n tí a bá ń jẹ́ kí ẹ̀mí mímọ́ síwájú kó tọ́ ìṣiṣẹ́ wa whatever we are doing ó máa ògo yẹn máa farahàn ó máa polongo ara ẹ̀ so mo fẹ́ bẹ̀ wá mo fẹ́ rọ̀ wá pé àwọn èèyàn ń kọ́ kí nǹkan tá a bá ń ṣe ká jẹ́ kí Ọlọ́run máa jẹ́ atukọ̀ kó máa ṣíwájú wa nǹkan kí nǹkan tí a bá ń ṣe ká jẹ́ kí Ọlọ́run fún ara rẹ̀ kó máa jẹ́ atukọ̀ a máa ṣíwájú wa ètò ohun àwọn kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú màmá wa nínú Olúwa Prophetess Lois Ọlásùnbọ̀ Ṣódẹ́ǹdé àyànfẹ́ sọ́tọ̀ tí wọ́n jẹ́ olórin ẹ̀mí àti wòlíì Ọlọ́run àwọn ni à ń ṣàgbéyẹ̀wò nínú iṣẹ́ ìránṣẹ́ wọn àwọn nǹkan mìíràn wo ni ẹ tún ń ṣe yàtọ̀ sí orin ẹ̀mí kíkọ. mo ń tajà fóònù ni à ń tà ní Ìbàrà ní Òkìléwó Lálùbú yẹn ń ta fóònù ní Tamak wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní Tamak
à ń ta fóònù à ń ta ní iléeṣẹ́ tí a ti ń ta fóònù lóríṣiríṣi. Kí lorúkọ iléeṣẹ́ yín? Iléeṣẹ́ wa ní Fziba Telecommunications ní Òkèléwó yẹn. Ìyẹn pé yàtọ̀ sí pé ẹ̀ ń kọrin ẹ̀mí, a ní iṣẹ́. ẹ tún ní iṣẹ́ míì tí ẹ tún yàn láàyò tí ẹ ń ṣe. Ìyẹn ni pé fóònù títà ni ẹ̀ ń ta. Ìyẹn pé tó à wọn. ń ta fóònù à ń ra fóònù bí àtàbáyẹn tó bá dẹ̀ fẹ́ swap bóyá fẹ́ ìtàn nìyẹn wọ́n fẹ́ pààrọ̀ ẹ̀ sí ìtó tóbi jù lọ tó fẹ́ mú ti ọwọ́ wọn lẹ̀ fi ṣe à ń ṣe àdẹ̀ ń tún fóònù náà ṣe. Àwọn nǹkan tí à ń ta laptops à ń ta gbogbo. àwọn nǹkan mìíràn ń ṣe wọn, Ọlọ́run alààyè ó gbà fún wa. Wòlíì ni yín, ẹ jẹ́ ká wo ìrìn àjò yín gẹ́gẹ́ bí wòlíì. Ṣé ẹ kọ́ṣẹ́ wòlíì ni àbí ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì? Mo rí pé mọ́rọ̀ ẹ̀ ń ṣókíṣókí, ẹ ní àǹfààní láti sọ dáadáa, àyè wà dáadáa fún wa láti dáwọ́ èèyàn lẹ́kọ̀ọ́. Okay sir. Actually mi kọ́ṣẹ́ wòlíì ní bẹ̀rẹ̀pẹ̀pẹ̀ pé mo fẹ́ jẹ wòlíì. Kí n sọ pé kí n rí pé àbí mi ní Ìwẹ̀fà. Àbí mi ní Ìwẹ̀fà ni ìran wòlíì ni mo ti jáde. Ẹ sì jáde. Ìdí tí mo máa fi sọ bẹ́ẹ̀ ni wípé ìyá mi ọmọ Kérúbù àti Séráfù ni wọ́n. Bàbá mi mùsùlùmí ni wọ́n. Mùsùlùmí pọ́nbélé ni bàbá mi. Ṣùgbọ́n nínú ìdílé bàbá mi náà gbogbo bó ṣe jẹ́ mùsùlùmí tó ìran àwọn wòlíì ni wọ́n. Yẹn ni pé nọ́ọ̀sìrì náà ni wọ́n níbẹ̀ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí tán yẹn. Bẹ́ẹ̀ ni ìran àwọn wòlíì ni wọ́n. So èmi fúnra mi ti ń ṣàwárí ẹ̀bùn yẹn lára mi láti kékeré, láti bí secondary school ni mo ṣe tún máa mọ̀ túmọ̀ nǹkan yẹn dáadáa. Ṣùgbọ́n nígbà tí mo wá gbọ́n dáadáa sínú ìlànà Kérúbù àti Séráfù yìí, ẹ̀ṣẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí ẹni tí àmì òróró wòlíì bá wà lórí ẹ̀, bóyá tí a bí ní Ìwẹ̀fà tí ìpè yẹn wà lórí ẹ̀, a gbọ́dọ̀ lọ kọ́ ẹ̀kọ́ sí i. So mo ṣẹ̀ wá tí wá lọ kọ́ ẹ̀kọ́ nípa bí èèyàn gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ẹ̀sìn àwọn nǹkan báyẹn. Àwọn ẹ̀kọ́ tó ń ṣe níjọ Kérúbù àti Séráfù. So a lọ kọ́ ẹ̀kọ́. Ẹ̀yin lọ kọ́ ẹ̀kọ́ nítorí pé mùsùlùmí ni yín. Torí mùsùlùmí. Ìdílé mùsùlùmí ni bàbá yín jẹ́. Képe ìgbà tí nínú Kérúbù àti Séráfù yẹn mo ti wọ Kérúbù àti Séráfù kí n tó máa kọ́ ẹ̀kọ́ yẹn. Bó ṣe yẹ kó wà nílànà Kérúbù àti Séráfù ni. Kódà kó má jẹ́ mùsùlùmí léèyàn ti wá. Ó jẹ́ pé wọ́n forí ẹ̀ sọlẹ̀ sí Kérúbù àti Séráfù. Tí ó bá jẹ́ wòlíì tàbí ó jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run, a gbọ́dọ̀ máa ní ẹ̀kọ́ mọ́. A gbọ́dọ̀ ní àwọn ibi kan wà tí èèyàn ti ń kọ́ ẹ̀kọ́, bóyá ẹ̀kọ́ ọ̀rọ̀ Bíbélì, ẹ̀kọ́ pákọ́ bá ṣe ń ṣiṣẹ́ ní church, bóyá àwọn tó fẹ́ wúlò ní church, àwọn workers in the church, gbogbo ẹ̀ ló wà nínú Kérúbù àti Séráfù tí èèyàn gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ ní oníkálukú ló ní ìpele títí ẹ̀. Èèyàn lè máa wá ṣàwárí pé òkè ẹ̀bùn báyìí ni mo ní o. Jẹ́ kí n lọ kọ́ ẹ̀kọ́ níbi tí ẹ̀bùn tèmi náà wà. Even nínú orin kíkọ náà a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́. A gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni nínú orin kíkọ. So mo lọ tún lọ kọ́ ẹ̀kọ́. And Ọlọ́run tún wá fún mi ní oore ọ̀fẹ́, ó rán àánú sí mi débi pé ibi tí mo fẹ́ ọkọ sí. Ìdílé wòlíì náà ni wọ́n, ìdílé Kérúbù àti Séráfù pọ́nbélé. Ojúlówó pọ́nbélé ìdílé Kérúbù àti Séráfù. Ni mo fẹ́ ọkọ sí nínú ìdílé bàbá mi His Eminence Elikana Olúwagbéminíyì Ṣódẹ́yìndé. Tó ń jẹ́ bàbá aládùúrà worldwide fún Cherubim and Seraphim King of Salem unification. So ọbẹ̀ ni mo fẹ́ ọkọ sí. So kò sí ọ̀dọ̀ wọn lè ṣe wọn iṣẹ́ ìránṣẹ́ kẹ́ má ní ẹ̀kọ́ tó péye tó dẹ̀ jọjú ń bẹ̀. So mo tún kọ́ ẹ̀kọ́ sí i. So òun ló ń jẹ́ ẹ̀kọ́ ló máa tún máa jẹ́ ká mọ̀ ìtumọ̀ pé kè wòlíì ní ẹ́. Ó gbọ́dọ̀ òye yẹn gbọ́dọ̀ máa yé wa. Kì í ṣe pé ká kàn wá òpin tó ra jẹ́ wòlíì ká wá máa kàn máa behave bákan. A gbọ́dọ̀ ní bẹ́ẹ̀ ni gbogbo elétò ìjọ ètò ìjọ Kérúbù àti Séráfù ìjọ tó ní ètò tó ní òfin. Nínú ni ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì? Tí àwọn bàbá mi àti màmá mi nílé bá lè gbà mí láyè gẹ́gẹ́ bí ọmọdé tí wọ́n bá rí tí mo rí mo lè sọ pé a lè kọ́ ẹ̀kọ́, a lè kọ́ iṣẹ́ wòlíì. Láwọn ọ̀nà wo? Kọ́ tí mo lè fi sọ pé a lè kọ́ iṣẹ́ wòlíì ni wípé ẹ jẹ́ ká wo ìkáfi ìjọ kan ṣe example. Bí ẹnìkan wà nínú ìjọ yẹn, ó rí bí àwọn wòlíì yẹn ó rí bọ́n ṣe ń ṣe iṣẹ́ yẹn ó rí wípé ìlànà yẹn ó mọ́, kò sí nǹkankan tó jẹ́ àmúlùmálà ń bẹ̀, tí ẹ̀mí mímọ́ yẹn dẹ̀ ń wù láti ní. Èmi wò pé ó lè súnmọ́ wọn, ó lè máa fiyè sí àwọn nǹkan tí wọ́n ń ṣe. Tó bá ń fiyè sí pẹ̀lú ìmọ̀ àti ọkàn kan
tó dẹ̀ jẹ́ ká rẹ̀ balẹ̀ ìfarabalẹ̀ náà ṣe kókó ó ṣe pàtàkì tó ń farabalẹ̀ tó ń fojú sí ẹlòmíì lè ó lè jẹ́ láti ibi ká máa gbé ajere tùràrí ká máa fín tùràrí sínú church ló máa ti bẹ̀rẹ̀ á dẹ̀ máa fojú sí bí àwọn wòlíì ṣe prayer ó ti súnmọ́ wọn ó ti mọ bó ṣe ń gbàdúrà wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹ̀sìn nínú ìjọ ó ti mọ bó ṣe ń lead sìn ó ti mọ bó ṣe ń ṣe á máa fiyè sí nǹkan yẹn with time tó bá ti ń dàgbà nínú ẹ̀ tóun náà bá farabalẹ̀ tí ìfarabalẹ̀ bá wà ó máa dàgbà nínú ẹ̀mí yẹn á máa dàgbà tó bá dẹ̀ ti ń dàgbà tó yá tóun náà torí pé experience yẹn ti òun gan lè wá tún wá lọ fún irú ẹ̀kọ́ bíbélì irú àwọn ilé ẹ̀kọ́ bíbélì ẹ̀kọ́ Sunday school ẹ̀kọ́ wọn kọ́ báyẹn kó lọ lóríṣiríṣi ẹ̀kọ́ táwọn Levite ń kọ́ àwọn tó ń ṣiṣẹ́ ní òòjọ́ àwọn ọmọ Léfì tó lè kọ́ á dẹ̀ ṣe dáadáa ìfún mo fẹ́ lè sọ fún yín gan nísìnyí pé bàbá mi Elikana ló máa ń sọ̀rọ̀ yẹn wọ́n ní àwọn kan a bí wọn ní ìwẹ̀fà wọ́n ní àwọn kan a sọ wọ́n di ìwẹ̀fà wọ́n ní àwọn kan wọ́n dìídì bá ìsọra wọn di ìwẹ̀fà ni tábà wà wò ní ìlànà Kérúbù àti Séráfù ṣe rí àwọn tó dìídì sọra wọn di ìwẹ̀fà yẹn pé mo fẹ́ máa èmi náà fẹ́ máa ṣiṣẹ́ fọ́lọ́run wọ́n máa ń fẹ́ lè ṣe dáadáa ju àwọn tí a bí ní ìwẹ̀fà yẹn lọ torí àwọn tá a bí ní ìwẹ̀fà yẹn wọn kì í mọ rírì ẹ̀bùn àti oore ọ̀fẹ́ tá a fún wọn mi kì í sọ pé gbogbo wọn náà kì í mọ rírì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa wò pé abẹ́ oore ọ̀fẹ́ ni mo wà àbí mi níwẹ̀ fà ni nà mo lẹ́bùn mo lè ṣe bó ṣe wù mí ọ̀n lè mọ rírì kí ni ẹ̀ tó ẹni tó ṣe wàhálà tó gbàwẹ̀ tó gbàdúrà tó jẹ́ pé ó ní láti jókòó lọ ka sáàmù lọ mọ̀rọ̀ bíbélì lọ ilé ẹ̀kọ́ bíbélì lọ kíláàsì Sunday school jí lọ church lọ ṣe sìn ó máa mọ rírì ẹ̀ ó máa mọ iyì ẹ̀ so mo lè sọ pé èèyàn lè kọ́ iṣẹ́ wòlíì. a lè tó pé èèyàn lè kọ́ iṣẹ́ wòlíì ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ó yá àwọn ẹ̀kọ́ wo nìyẹn gbọ́dọ̀ kọ́ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí àwọn ẹ̀kọ́ wo nìyẹn nílò gẹ́gẹ́ bí olórin ẹ̀mí. ohun àkọ́kọ́ tí mo rí gẹ́gẹ́ bí olórin ẹ̀mí gbọ́dọ̀ mọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ lè ka bíbélì èèyàn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ lè ka bíbélì ṣẹ́rí bíbélì fìtílà ni sí ipa ẹsẹ̀ wa sí ọ̀nà wa ṣẹ́rí tí ó máa hàn gan nínú ministration ẹni yẹn tí kò bá mọ ọ̀rọ̀ Ọlọ́run tí kò study ẹ̀ tí kò ní òye ẹ̀ ó máa hàn nínú iṣẹ́ ìránṣẹ́ ó máa hàn nínú iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n tí ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń gbé inú ẹ̀ even tó bá tó stage kan tí ara gan tí ó bá fẹ́ ti tara bọ̀ ọ̀rọ̀ tó ti ẹmọ̀ wọn ọ̀rọ̀ bíbélì tó ti kà àwọn ẹ̀kọ́ bíbélì tó ti kà bíbélì tó mọ̀ ẹ̀mí mọ́ ẹ máa tọ́ ìṣiṣẹ́ pé no má kọrin débí má rìn débí má sọ̀rọ̀ débí báyìí lọ́nà ẹ ọ̀nà mọ́lẹ́rìí má yà sígbó ẹni tó ń kọrin gbọ́dọ̀ gẹ́gẹ́ bí gospel musician ó gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ yé lóòótọ́ orí ọ̀fẹ́ ni láti ẹ̀mí mímọ́ ló máa fi ń yéèyàn ṣùgbọ́n ó gbọ́dọ̀ lè máa kà á kó gbọ́dọ̀ lè máa yé ó gbọ́dọ̀ lè máa lọ sí àpéjọ ibi tó ti ń sọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ máa wà láàrin àwùjọ àwọn tó ń sọ̀rọ̀ Ọlọ́run ó máa ràn án lọ́wọ́ gan ó máa wá dàbí ìgbà tí èèyàn dúró lórí àpáta ni ọ̀rọ̀ Ọlọ́run yẹn máa gbé dúró gan ohun àkọ́kọ́ tí mo mọ̀ pé ẹni tó ń kọrin gospel ó gbọ́dọ̀ mọ̀rọ̀ Ọlọ́run ohun àkọ́kọ́ nìyẹn ohun ẹ̀kejì tí mo dẹ̀ tún lè sọ ni wípé ẹni tó ń kọrin ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní sùúrù. láwọn ọ̀nà wo. nǹkan tí mo máa fi sọ bẹ́ẹ̀ ni wípé nǹkan tí mo sọ pé ó máa fi ní sùúrù ni wípé nǹkan kan wà tó máa ń bí a kì í sọ pé ó máa ń jẹ́ bí shortcomings fún àwa olórin ẹ̀mí wípé a máa ń bínú a máa ń sáré bínú mo ti study nǹkan ẹ̀ láàrin bí abiru tèmi tàbí ẹlòmíì tí wọ́n pé a máa ń tètè sáré a gbọ́dọ̀ lè ní sùúrù a gbọ́dọ̀ lè ní sùúrù gan-an nítorí tó bá pè yàn wá mínísítà o lè kọ́kọ́ rí nǹkan ìbínú ṣáájú kó tó pè yẹ kó tó wá mínísítà tó bá ti fi ìrònú àti ìbínú tó bá ti fi ṣe nǹkan yẹn tó ti bínú lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè jẹ́ ẹ̀mí mímọ́ tó fẹ́ báyàn ṣiṣẹ́ gan ó lè sá sẹ́yìn because ó lè sá sẹ́yìn because ohun ti ara ohun ni ìbínú ìrònú àwọn nǹkan yẹn ṣùgbọ́n èso ti ẹ̀mí ni sùúrù gẹ́gẹ́ bí ìwé Gálátíà orí 5 ṣe sọ fún wa so ó gbọ́dọ̀ lè ní sùúrù èèyàn gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ wà preserved kí èèyàn di kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ náà ló ràn vein wà yìí gbogbo ọjọ́ ibùjọ́ tàdé ń lọ àwọn ọjọ́ tàdé ń lọ náà ẹlẹ́ran ara náà ni gbogbo wa
so nǹkan ìbínú lè wáyé bóyá kéèyàn tó mínísítà àbí nǹkan kan ṣùgbọ́n kéèyàn ti fi sùúrù kó ti fi gbé pé olúwa ìwọ ni mo wá o jẹ́ kí ohun tí mo fẹ́ ṣe kó jẹ́ fún ìyìn lógo orúkọ ẹ̀ kó ní sùúrù in fact ẹ̀mí mímọ́ yẹn gan á flow ọlọ́run á dẹ̀ jẹ́wọ́ rẹ̀ èèyàn gbọ́dọ̀ lè ní sùúrù gan ó jẹ́ nǹkan míì tí èèyàn gbọ́dọ̀ ní lẹ́yìn ìgbà tó bá ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ ní sùúrù jẹ́ nǹkan míì tí èèyàn gbọ́dọ̀. lẹ́kẹta tí mo tún lè sọ ni pé èèyàn gbọ́dọ̀ lè máa wà nú ẹ̀mí gbogbo ìgbà. wíwà nú ẹ̀mí ní gbogbo ìgbà. ní gbogbo ìgbà ṣẹ́rí ẹ̀bùn téèyàn tọ́lọ́run fún yàn yìí èèyàn gbọ́dọ̀ lè dúró lórí ẹ̀ má yà bàrà kiri òkè nínú orin kíkọ báyìí ni ẹ̀mí mọ́ ṣe ní kí n máa kọrin mo fi ń ṣe example ni o ẹni tó yẹ pé tó bá máa mínísítà ó ti mọ̀ pé kó tó kọrin bí ẹsẹ̀ bíbélì méjì ló máa ń kà ló máa fi ń ṣíwájú orin yẹn má wàá torí pé ṣe mọ̀ pé tẹ bá rí àwọn orin ẹ̀mí tó nítumọ̀ ńgbà míì gbogbo orin kọ́ ni pé ká jó àbí ká máa gbọ́nra àwọn orin kan wà tẹ́ pé àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run ló máa jáde ńbẹ̀ má wàá torí wípé nítorí pé bó ṣe ń kọrin àwọn èèyàn tí ìjú pa àwọn tí ìjú sẹ̀ má wàá torí ẹ̀yà bàrà kúrò nínú bó ti ṣe bí ẹ̀mí mọ́ ti ṣe darí ẹ̀ láti kọrin èèyàn gbọ́dọ̀ máa fi kéèyàn tó lọ mínísítà gan o gbọ́dọ̀ lè sọ pé olúwa jẹ́ kí àánú rẹ fọhùn èèyàn gbọ́dọ̀ lè ní lọ́kàn pé orin tí mo fẹ́ lọ kọ yìí mo fẹ́ kọ fún ìyìn lógo Ọlọ́run ni mi ì kọ fún ìyìn lógo ara mi. èèyàn gbọ́dọ̀ ní lọ́kàn pé orin tí mo fẹ́ lọ kọ yìí kì í ṣe láti gba yìí fún ara mi ṣùgbọ́n láti jẹ́ kí ògo àti ọlá ipá àti agbára kó jẹ́ ti Ọlọ́run láti pé ọkàn àwọn ènìyàn súnmọ́ Ọlọ́run téèyàn bá ti nírú ọkàn bẹ́ẹ̀ in fact a ṣe dáadáa. a ṣe dáadáa níní ọ̀rọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ni níní ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ àkọ́kọ́. bẹ́ẹ̀ni ẹ̀mí sùúrù. ó jẹ́ ìkejì. bẹ́ẹ̀ni ìyẹn wíwà nínú ẹ̀mí. bẹ́ẹ̀ni ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí olórin ẹ̀mí tòótọ́ gbọ́dọ̀ ní. ìyẹn ni pé ká má torí wípé bẹ́ẹ̀ nítorí wípé àwọn èèyàn tí jó sórin tí mò ń kọ. kéèyàn wá sáré máa yàbàrà. kéèyàn wá sáré ṣe gbogbo ẹ̀ wúruwúru kéèyàn yàbàrà pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. ẹ̀yin èèyàn wá tẹ̀ ń wà nílé 08165537283 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè wá sí ní orí ètò Ohùn Àwọn Kérúbù lónìí. Màmá wa nínú Olúwa Prophetess Lois Ọlásùnbọ̀ Ṣódẹ́ǹdé Àyànfẹ́sẹ́tọ̀ àwọn ni àlejò wa ní orí ètò tòní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ó fi fún wa. Màmá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Ipò tí orin ẹ̀mí kíkọ wà nínú ayé àkókò yìí, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo olórin ẹ̀mí tòótọ́ ní irú àkókò yìí nínú ayé? Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo olórin ẹ̀mí tòótọ́? Ìgbà nǹkan tí màá kọ́ sọ ni pé ṣe rí níbi tí ipò orin dẹ̀ wá ń sìn ìgbà ewu ti dé o. ìgbà ewu la wà. ìgbà kẹyìn ó ti àwọn nǹkan tí Bíbélì sọ nípa àwọn ìgbà kẹyìn ó ti ń farahàn. Kí ló sọ dìgbà ewu? Ni wípé ara ti wọnú ẹ̀mí ohun tara ti wọnú ìjọ ohun ayé ó ti wọnú ìjọ nípa orin kíkọ ni nípa nípa iṣẹ́ ẹ̀sìn nípa ijó tá ń jó nínú ìjọ ohun tí ayé ó ti wọnú ìjọ. Ẹni tó bá wá jẹ́ olórin ẹ̀mí tòótọ́ ó gbọ́dọ̀ lè gbàdúrà dáadáa. Ó gbọ́dọ̀ lè gbàdúrà pé kí ewu kẹyìn kó má ṣe wú. Olúwa má jẹ́ kí ewu kẹyìn kó wú mi. Má jẹ́ kí ewu kẹyìn kó wú iṣẹ́ ìránṣẹ́ mi. Tí èèyàn bá dẹ̀ wá òun ó fẹ́ pẹ́ mọ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan wípé tí ẹ bá wá mínísítà ní church or anywhere tó ti ń fi orin ṣe ìrere ọ̀rọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ jẹ́ kí tara tàbí ohun ayé kó dàpọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ wa. Tá bá wò nínú àwọn ìlú tá ń lù ijó tá ń jó even àwọn àṣàyàn ọ̀rọ̀ tó ń jáde nínú orin sìn àti mú tayé àti mú wọ tinú àìmí yẹn tinú ìjọ yẹn. Mo kàn máa bẹ àwọn olórin mo máa rọ̀ wá pé ká jọ ká má jẹ́ kí ìjọba ọ̀run àpáàdì kó nípa lórí ayé wa kó má nípa lórí iṣẹ́ ìyìnrere tá ń ṣe because tí ohun ayé ti pọ̀ jù ń sìn oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà kọrin ẹlòmíì gan lè lo túnú orin ayé kó o pé òun ti á ní ẹsẹ̀ bóun ti change ẹ̀ sí mo ti change ẹ̀ sọ́rọ̀ Ọlọ́run now and kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Nǹkan tí mo lè gbà nímọ̀ràn pé ká kún fún àdúrà ká dẹ̀ ní ẹ̀mí ìdúró ṣinṣin
nínú ìlànà tá a wà pé mi ò ní yẹsẹ̀ pé ohun ìtúlẹ̀ ta fọwọ́ báyìí a gbọ́dọ̀ bójú wẹ̀yìn a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan kó fà wá sẹ́yìn fífà sẹ́yìn tí mo sọ nípa àpọ̀ rẹ̀ jẹ́ kí nǹkan kan mú wa kúrò nínú ìlànà Ọlọ́run bọ́ sínú ayé a kì í ṣe ti ayé yìí gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ so a dẹ̀ gbọ́dọ̀ wá jẹ́ kí nǹkan ayé kó parapọ̀ mọ́ whatever tá a bá ń ṣe nínú orin kíkọ wa mo bẹ̀ wá gan ó jẹ́ nǹkan jẹ́ pé a nílò láti máa gbàdúrà gan fún gbogbo àwọn olórin àgbáyé generally pé ká máa gbàdúrà pé the gate of hell must not prevail because bí nǹkan ṣe ń lọ ń sìn àwọn èèyàn gan prefer kó gbọ́ ohun tí ayé yẹn ju tòun tẹ̀mí lọ so ẹlòmíràn dẹ́ pé tóun bá mú tòun táyé yẹn díẹ̀ mọ́ òun á lè fi àwọn èèyàn lè fi gbọ́ tòun wọ́n á lè fi jó wọ́n á lè fi gba tòun kò jẹ́ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá àwa agbọ́dọ̀ lè ṣàtúnṣe a gbọ́dọ̀ tún dákún nǹkan tó wà nílẹ̀ àwa gbọ́dọ̀ lè jẹ́ ohun àtúnṣe láti ṣàtúnṣe ilẹ̀ gbàdúrà pé Ọlọ́run á fún gbogbo wa ní oore ọ̀fẹ́ even àwọn onílù wa náà ṣe mọ̀ pọ́n dá olórin làwọn náà wà àwọn onílù wa àti pé àwọn olórin wa náà onílù àwọn tó ń jó báwo la ṣe ń ṣe àwọn ìṣesí yẹn náà ṣáfi ń pẹ̀lú mí wà ṣé àfihàn kẹ́kẹ́ ni wò pé ẹni yìí ìjọ tó ń lọ máa ń lọ because ó hàn lára ẹ̀ pé àbí akọrin ṣe tó máa ní bó ṣe ń ṣe náà nìyẹn báwọn torí ó ní àwọn èdè kan tó máa ń sọ nípa àwọn ọmọ olórin wọn ní àwọn ọmọ olórin kẹ ayé wọn kì í náyé ìgbé ayé tó dáa tó bá ti rẹ́ni tó ń jẹ́ ọmọ olórin àbí tó lọ ń kọrin kiri ìgbé ayé wọn kì í dáa àdẹ gbọ́dọ̀ máa jẹ́ káwọn ọ̀rọ̀ yẹn ṣẹ mọ́ wa a gbọ́dọ̀ jẹ́ kí ìgbé ayé tiwa náà kó farahàn pé ìgbé ayé ògo là ń gbé. Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́ màmá wa jẹ́ kí n mú ọ̀rọ̀ ẹ jẹ́ ká wọnú ìjọ Kérúbù àti Séráfù gẹ́gẹ́ bí olórin ṣé dandan ni wípé téèyàn bá jẹ́ olórin òun ló gbọ́dọ̀ jẹ́ ọ̀gá kan nínú ìjọ tó bá ń lọ ṣé dandan ni. Dandan kọ́ sá o. Kí ló dé. Ẹni tó bá jẹ́ olórin kò ṣe lọ kó jẹ́ ọ̀gá akọrin iṣẹ́ ọ̀gá akọrin ọ̀tọ̀ ni nípa orin ẹlòmíì wà tó yẹ kó jẹ́ olórin ó mọ orin kọ ṣùgbọ́n kò really much about orin ọ̀tọ̀ ní ká mọ̀ nípa orin ká ní ká mọ̀ nípa music ọ̀tọ̀ ní ká mọ̀ orin yẹn kọ ẹlòmíì wà kàn fún lẹ́bùn yẹn naturally ni pé kó mọ orin yẹn kọ tó yẹ pé ó lè má mọ gbogbo notes tó wà ń dórin ó lè má mọ key tó ń kọ gan ó lè má mọ nǹkan tó ń kọ gan sí keyboard àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé wọ́n lọ sí àwọn music schools yẹn wọ́n lọ sáwọn kan wọ́n ní ìmọ̀ ẹ̀ nípa òkè orin rèé ohun báyìí la fẹ́ tò síbí ohun báyìí la fẹ́ tò síbí a lè fi iṣẹ́ yẹn wí ẹni tó kàn ń kọrin ó ń ṣe dandan kó jẹ́ ẹni tó bá ń kọrin nínú ìjọ lọ̀gá akọrin ẹni tó bá jẹ́ ọ̀gá akọrin lóòótọ́ ẹ mọ̀ pé ẹni tó máa fi ṣọ̀gá akọrin jẹ́ ẹni tí ó ní experience orin bó ó lè má jẹ́ ọ̀gá akọrin yẹn ló wá máa lead orin nínú ìjọ náà a lè ní choir master kó wá tọ́ wa sọ́nà bá ṣe fẹ́ lé orin àbí kó bóyá dẹ̀ ní orin tó compose tó mú wá fún wa tó bá mú fún àwọn èèyàn á ní ẹlòmíràn wọn kọ́ wà jẹ́ pé wọ́n ní ẹ̀bùn tó wọ́n máa fi kọ́ tó máa dùn ju ẹni tó compose yẹn lọ so èmi ò rò pé ó gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ àbí gbọ́dọ̀ jẹ́ dandan ó jẹ́ pé tó bá jẹ́ ọ̀gá akọrin ló gbọ́dọ̀ lead orin oníkálukú ṣe mọ̀ pé iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì tí mo sì ń tẹnu mọ́ ni pé ẹlòmíì ní ẹ̀bùn orin kíkọ yìí a kàn fún ni naturally àṣàràn ọmọ kéèké ọmọ 6-7 years jẹ́ pé ohun tó ń jáde lẹ́nu wọn in fact ó wà heavenly jẹ́ pé ẹ ti mọ̀ pé eléyìí Ọlọ́run ti yọ̀ǹda ẹ̀bùn yẹn fún kí wọ́n á ní tó yọ̀ǹda ẹ̀bùn kí wọ́n á fi ṣe choir mistress àbí choir master experience wo ló ti ní nípa orin yẹn ó lẹ́bùn lóòótọ́ ó ń lè lò ṣùgbọ́n ṣé ó ti mọ ibi tá a fẹ́ juwọ́ sí tá a fẹ́ jùsẹ̀ sí nínú orin torí ilé ìwé kan náà ni orin fúnra ẹ̀ ní kíkọ́ ilé ìwé kan ní ẹ̀kọ́ ńlá kan ní bẹ́ẹ̀ ni ìlú kan ni orin fúnra ẹ̀ lọ́tọ̀ ìlú kan ni lọ́tọ̀ bẹ́ẹ̀ ni ìlú kan ni orin kíkọ fúnra ẹ̀ so kí ló tẹ́ ṣe pè ní ìlú kan lọ́tọ̀ kọ́ tí mo fi pè ní pé ìlú kan ni o orin kíkọ kò ń ṣe nǹkan tí èèyàn kàn lè tó kàn rò pé jẹ́ kí nǹkan wọnú ẹ̀ ẹ jẹ́ kí nǹkan yàbàrà síbẹ̀ kí nǹkan máa ṣe bó ṣe wù mí orin kíkọ ò kì í ṣe bẹ́ẹ̀ orin kíkọ even in the spiritual realm gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a gbọ́ ní ìmọ̀ nípa ẹ̀mí orin kíkọ fún rẹ̀ ní áńgẹ́lì tiẹ̀ ó ní áńgẹ́lì tiẹ̀ tó máa ń mú inspiration yẹn wá so kò ń ṣe nǹkan tẹ́nìkan kàn gbọ́dọ̀
kàn wò pé mi ì mọ̀ ọkọ mi ì mọ̀ bọ̀ ó ṣàkànwò mi kí n kàn ṣàkọrin no it is ó jẹ́ nǹkan jẹ́ pé ẹni tó bá wà nínú ẹ̀ gbọ́dọ̀ máa jẹ́ kí iyì ẹ̀ ṣí even ẹni tá a bá fún ní inspiration orin gan ó gbọ́dọ̀ jẹ́ kí iyì ẹ̀ ṣí láti lé orin yẹn sílẹ̀ ẹni tí a fún ní inspiration orin kó fẹ́ kọrin báwo ló ṣe fẹ́ kọ jáde ó gbọ́dọ̀ ní ìmọ̀ bó ṣe máa kọ jáde ṣẹni tá a fún ní bí abiru Daniel 10:10 ìpèsè kíyèsí ọwọ́ kan kàn mí tó fà mí sókè lórí eékún mi ó wá fẹ́ sọ dorin a gbọ́dọ̀ mọ̀ pé kíyèsí ọwọ́ kan kàn mí yẹn ó gbọ́dọ̀ lè ṣàlàyé ẹ̀ nínú orin yẹn fún àwọn ènìyàn kan tí ìwé Daniel orí 10 ẹsẹ̀ 10 yẹn ń sọ so kò kàn ní jẹ́ kankan mọ̀ pé yẹn kí ló ń wí kí ni ìtumọ̀ yẹn ń sọ so wọ́n pé so àti mọ̀ pé nǹkan tí ọ̀rọ̀ yẹn sọ ni pé ọwọ́ àánú níbi so irú ẹni tí ọkùnrin bá ti tó ti wà perplexed tó pé nǹkan ti àbí ẹni tó ti sọ retí nù á jẹ́ kí ó ní ìgboyà kó dẹ̀ nígbàgbọ́ pé ọwọ́ kan kàn mí ọwọ́ àánú kàn mí ọwọ́ oore kàn mí láti sọ mí di èèyàn ṣé nǹkan tí mo sọ yìí so èèyàn gbọ́dọ̀ so ní kíkọ ń ṣe nǹkan tí èèyàn kankan sọ pé òun kù gidi even ẹni tó lẹ́bùn ẹ̀ náà gbọ́dọ̀ lọ ní ẹ̀kọ́ ẹ̀ gbọ́dọ̀ ní ìmọ̀ ẹni tó lẹ́bùn ẹ̀ náà gbọ́dọ̀ lọ ní ẹ̀kọ́ ẹ̀ kó mọ̀ pé mo ti lẹ́bùn náà nìyẹn ìyẹn ni pé ọ̀tọ̀ lẹ́kọ́ sà bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni kéèyàn ní ìmọ̀ nǹkan yẹn bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ dẹ̀ ni kéèyàn ní ìmọ̀ nǹkan yẹn bẹ́ẹ̀ ni sà Ọlọ́run á gbà fún wa gẹ́gẹ́ bí ojú òde ní tiwa màmá wa jẹ́ ká wo àwọn olórin inú ìjọ Kérúbù àti Séráfù pápá àwọn olórin ẹ̀mí jẹ́ ká wo àwọn olórin ẹ̀mí mo ṣàkíyèsí ìjọ kan mi ní dárúkọ bí èèyàn bá jẹ́ olórin ń bẹ̀ àwọn olórin bíi 10 lè wà ní ẹgbẹ́ akọrin wọn ṣùgbọ́n wọ́n á gbágbá alẹ̀ fún ọ̀gá akọrin kó máa tukọ̀ kí ni nǹkan tó fà á lónìí táwọn olórin ẹ̀mí ìjọ Kérúbù àti Séráfù kọ́ máa ń ti ṣọ́ọ̀ṣì kan dé ṣọ́ọ̀ṣì kan ta ni ṣọ́ọ̀ṣì King of Salem ń lọ àwọn òde tún lọ King of Salem mọ́ àwa tuntun ta sí ṣọ́ọ̀ṣì àti bọ́sẹ̀ látún lọ sí àwọn King of Jerusalem látún lọ báyìí sí ìyàwó lọ́bẹ̀ ẹ̀ mọ̀ kẹtẹ́ tí ṣọ́ọ̀ṣì pẹ̀ kò tún lọ́bẹ̀ mọ́ ṣọ́ọ̀ṣì mi ló tún lọ kí lẹ rò pé nǹkan tó máa ń fà á tí olórin ẹ̀mí ti máa ti ṣọ́ọ̀ṣì kan ní ṣọ́ọ̀ṣì mi kí làwọn nǹkan tẹ̀yìn rò ó lè máa fà á. ohun àkọ́kọ́ tí mo lè sọ ní ọgbọ́n ọmọdé mi ni pé nǹkan kan wà ẹni tó bá ní ẹ̀bùn orin tó ń kọrin ẹ̀mí tó máa ń fẹ́ fàyàn sẹ́yìn jù ní nǹkan yẹn òun lẹ̀mí ìgbéraga. ẹ̀mí ìgbéraga. ẹni tó bá ti rí pé òun lẹ́bùn tán dẹ̀ ti ń yìn tó ti mọ̀ pé òun yàn ti ń sọ pé ó lẹ́bùn ó dáa ó gùdó ṣe kínní a máa ń ní ìgbéraga. nǹkan tí mo fi lo ahama kó má dà yín pé bí mo dárúkọ ẹnìkan mo fi kó gbogbo wa pọ̀ gbogbo wa ní ìgbéraga àtọwọ́ àwọn Kérúbù náà ìgbéraga yìí. ẹni tó bá dẹ̀ ti wà nù jọ kan tó ti bẹ̀rẹ̀ sí ní dìde tó ti ní tó rí pé ẹ̀bùn yẹn ti hàn tán ti ń pọ́nlé kò dẹ̀ mọ̀ ẹlòmíì ò mọ̀ pé Ọlọ́run ni wọ́n pọ́nlé lára òun tí ẹ̀mí ìgbéraga bá ti dé ìwọ̀n wí ọ̀dì ọ̀dà á flop nù jọ yẹn á tún bọ́ sí jọ mi. ó ti fẹ́ lọ tún ògùn yẹn lórí jọ mi. kò sí nǹkan tí mo mọ̀ tó máa ń ti ọ̀pọ̀lọpọ̀ olórin kiri jù òun ni wípé a máa ń ní ìgbéraga tó bá ti di pé a ti rí pé ẹ̀bùn yẹn ti ń ṣe kinní gan a kì í fara balẹ̀ mọ́ a máa pè é ṣe èmi mo lè ṣe kinní yìí náà ẹni tó bá dẹ̀ ti ń wo rẹ̀ níwò pé òun ti ń lè ṣe nǹkan kan ó máa bẹ̀rẹ̀ sí ní flop nínú nǹkan yẹn gẹ́gẹ́ bí bí òwe ṣe sọ pé olúwájúbà onírẹ̀lẹ̀ ṣùgbọ́n ń wo agbéraga lókèrè so ṣe mọ̀ èèyàn òun yẹn kun àkọ́kọ́ ó máa ń even kò jẹ́ nínú ẹ̀bùn ẹ̀mí yìí náà kó má jẹ́ torin kíkọ kó jẹ́ nínú ẹ̀bùn ẹ̀mí ìgbéraga máa ń wà ẹni tó bá ti rí pé òun ti lẹ́bùn wọ́n ti ń yìn báyìí wọ́n ti ń kì báyìí òun ti ń lé sèdè òun ti ń sọ ẹ̀mí wọ́n ti ń sọ pé nígbà tó òun jíṣẹ́ òun sọ iṣẹ́ kan tó lágbára tó ṣe kinní kan ìgbéraga máa bẹ̀rẹ̀ sí ní dé olórin náà jẹ́ pé wọn kò òun lòun máa porin nínú ìṣòro porin nínú ìsìn tó bá dìgbà ló máa kó kókó sẹ́ni tó lè ṣe òun lòun lè ṣe ìgbéraga yẹn máa dé ìgbéraga yẹn máa dé bí pé kò sí ni wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dẹ̀ á flop ńbẹ̀ á ti fẹ́ wà jọ mi ó wà nù nǹkan tó máa ń jẹ́ kí àwọn tó ọmọ Kérúbù àti Séráfù pàápàá tí wọ́n máa fi ń ṣí kiri ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ ní ẹ̀mí ní fẹ́ káwọn èèyàn fi ṣèbínú mo kó gbogbo wa pọ̀ ní mo kó gbogbo wa pọ̀ ní wípé àwa olórin àti máa ń emphasize orin kíkọ wa lórí wípé mo fẹ́ ṣe kí n gbowó mo fẹ́ ṣe kí n gbowó wọn tọ́jú mi dáadáa wọn fún wa lówó wọn fún wa lówó wọ́n ti rákọrin kan tó ti wà ní ìjọ kan ẹ má gbọ́ wọn fún mi lówó mo mínísítà wọn ò ṣe kinní kan ó rampant gan-an Kérúbù àti Séráfù sí yìí o ẹ máa rẹ́ mọ̀ mi tó bá ti kọrin ó ti expect pé owó tó pa yẹn bí atọ́ nọ́ngbà tó ti ń kọrin ẹ gbọ́dọ̀ kó fún un àwọn nǹkan yẹn ní ọgbọ́n ọmọdé tèmi mi ò kà sí pé bóyá gbígbẹ́kẹ̀lé owó so wọ́n máa ń fẹ́ wá a máa wá greener pasture ibi tá ti ìjọ tó máa ti fún wa ní
tá máa ti máa fún wa lówó, tá máa ti máa kọrin gba owó. Ìjọ tí ilẹ̀ ti máa dán. Mi ìfẹ́ káwọn èèyàn ṣí mi gbọ́, mi sọ wípé èèyàn ò lè kọrin kó ṣe ń bì kankan ògbó òkè ó yá gbáyé báyìí. Ṣùgbọ́n a gbọ́dọ̀ máa dúró lórí ẹ̀ pé mo kọrin, wọ́n gbọ́dọ̀ tọ́jú, wọ́n gbọ́dọ̀ fún mi lówó, wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan kan. Torí ọ̀rọ̀ tí mo ra sọ kékeré yìí, tí ẹ bá sì pé ọ̀pọ̀lọpọ̀ bí olórin 3, 4, 5 nǹkan tó máa tẹnu mọ́ nìyẹn. Ọ̀rọ̀ owó iná ni wọn kì í fáwọn lówó. Táwọn bá lọ sí ìjọ kan tí mi gbọ́dọ̀ máa dárúkọ, ó lè má jẹ́ Kérúbù Séráfù, táwọn bá kọrin tán báyìí wọ́n máa fáwọn lówó, wọ́n á fún keyboardist lówó, wọ́n á fún vocalist lówó, wọ́n á ṣe gbogbo ẹ̀, wọ́n ń tọ́jú àwọn. Ṣùgbọ́n dúró tá a tọwọ́ Ọlọ́run ṣe nìwé orin pé dúró tá a tọwọ́ Ọlọ́run ṣe tí kò ní bàjẹ́ láíláí. Ọlọ́run tó ṣe dúró yẹn síbẹ̀ ò gba 1 náírà. A gbọ́dọ̀ lè máa lò ó. Ṣẹ́rí tí àwọn akọrin wá bá lè ní lọ́kàn pé mo fẹ́ máa lo ohun yìí fún ìlógo Ọlọ́run, owó ńlá máa tẹ̀lé. Torí tó bá tó àwọn àkókò kan, àwọn ènìyàn fúnra ara wọn láti ọkàn Ọlọ́run máa ní mo fẹ́ gbéṣẹ́ ìránṣẹ́ nìyí ga, mo fẹ́ help ẹ̀, mo fẹ́ help yẹn kó máa wá from different angles. But àwa akọrin sìn kọ́ Ọlọ́run kó ṣàánú fún wa. Owó iná fún mi lówó nígbà tí mo tẹ̀lé màmá wa wọ́n mi ẹ̀ sígbà lọ kọrin, wọ́n fún mi lówó. Kọrin bí apawó wọn kú fún mi ká lọ mú kúrò, òun ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa ṣàgbèrè jọ. Ẹ jẹ́ kí wọ́n á béèrè káwọn kan sọ wípé nígbà tí kò bí Nàìjíríà ṣe rí òun ló ń jẹ́ máa gbowó. Ṣé tá bá wá ṣì ń gbowó ṣé èrè wà fún wa? Bá ṣì ń gbowó ṣé èrè wà fún wa? Èmi lè sọ pé ṣẹ́rí tí èèyàn bá mínísítà bí kan tó bá fún yàn lówó kó gbà, tó bá fún lówó kó gbà. Ṣùgbọ́n kò ń ṣe wípé kò ń wá dúró lórí pé mo kọrin yìí mo fẹ́ gbowó. That is why we need to tell our youth kan pé ọ̀pọ̀lọpọ̀ tí a bá ní if we have our own job tó ń mú income wá fún wa, we won't rely on that money tó ká fẹ́ lọ kọrin bí kan. That is àwọn nǹkan tí mo fẹ́ kọ́ máa look at ní Kérúbù àti Séráfù sí nìyẹn olórí àwọn ọ̀dọ́ wa o. Nísìn most of our youth àwọn ọ̀dọ́ a fẹ́ ṣe iṣẹ́ mọ́, a fẹ́ kàwé, a ti ṣe gbogbo ẹ̀ so máa rówó ń bẹ̀. Even nínú iṣẹ́ ìránṣẹ́ yìí náà, nínú iṣẹ́ ìránṣẹ́ tá à ń ṣe yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ẹ jẹ́ ká lọ síbi kan ká lọ ṣe prayer administration, ká lọ ṣe ẹgbẹ́wọ́ sókè, ẹ̀sọ́ kìíní kan gbogbo nǹkan yẹn, a fẹ́ ṣiṣẹ́ mọ́, a ti sẹ̀mí dé nǹkan yẹn wípé àti má débẹ̀ ní alẹ́ tí má ṣe administration yẹn báyìí tí mo bá wọn pawó báyìí wọ́n ṣàfún mi níye báyìí. Ó ti ń jẹ́ kí àwọn ọ̀dọ́ wa wọ́n ti wá ń yọ̀lẹ̀. Tí ẹ bá rí ọ̀dọ́ tó kàwé tó níṣẹ́, even kó má tiẹ̀ kàwé gan, kó ní iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ní iṣẹ́ tó mú income wá fún, kò ní rely lórí àwọn nǹkan yẹn. Bó nísìnyí àwọn ọ̀dọ́ wa a fẹ́ ṣiṣẹ́, a fẹ́ ṣe nǹkan kan, ká ṣáà gbé ká lọ síbi kan tí wọ́n ti kọrin kan fún mi ló máa ń jẹ́ pé tá a bá lọ sí programs ẹlòmíà ti máa sọ fún yín gan pé kóhun tó wá kọrin fún yín iye báyìí lẹ gbọ́dọ̀ fún un. Kán tó wá ṣe prayer fún yín pé bí akíní a máa ní iye báyìí lẹ gbọ́dọ̀ fún wa. Torí àti sẹ̀mí dé nǹkan yẹn. Dé owó yìí náà. Ìmọ̀ nǹkan tó àwọn àgbàlagbà wa ní Kérúbù àti Séráfù tí Ọlọ́run bàbá wa tọ́lọ́run ti ṣàánú fún. Ní ìmọ̀ nǹkan ọ̀nà tó lè gbà ran àwa ọ̀dọ́ lọ́wọ́ lórí nǹkan yẹn. Bí a ká sọ pé bí a job opportunities ní ọ̀pọ̀ tó ní o, àbí ká sọ pé àárín yẹn mi really lè sọ, ṣùgbọ́n kí a ká look into the life of the youth. Ọ̀nà tá bá lè gbà ran àwa ọ̀dọ́ lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ tí iṣẹ́ bá wà, tí source of income tó wà lóríṣiríṣi téèyàn ń ṣiṣẹ́, bí ẹni tó ń ṣe shoemaker, tó ń ṣe bàtà, tó ní ṣọ́ọ̀pù, tó ní irinṣẹ́ tó máa lò fi ṣe àwọn bàtà gidi, tó jẹ́ ẹni tó ń ṣerun, tó ní irinṣẹ́ tó ṣe kinní, tó yí àwọn nǹkan báyẹn, tó wọ ẹ̀ ń wọlé, á lọ sí administration gan sà, ṣé kí n má tàn yín, wọ́n á fowó lọ àánú wọn fẹ́. Èmi ti réyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé tó bá lọ mínísítà tó bá ní àókè ẹmọ wọ́n fi appreciate ẹ̀ wípé owó mọ́tò gbà kó o fi wọ ọkọ̀ lọ, á ní kó má wọrí. So mi lè blame àwọn tí wọ́n lọ náà tó máa dúró, ẹlòmíì gan wọn tí ní kò ní lè lọlé, a fẹ́ dúró pọ́n ṣàmá fún wọn ní nǹkan kan. Mi blame wọn torí ká ní wọ́n ní source of income, so kán ní iṣẹ́ lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wa ní máa sẹ̀mí dé. Àwọn ẹ̀dọ́ mi àti ẹ̀ma fẹ̀mí ara wọn wíwẹ́ ẹlòmíì àmà lò ìṣòro 3 4 papọ̀ lóṣù mẹ́rin papọ̀ ẹ̀hún ni. Mo rí ẹ̀kan tó ní owó àjọ gbọ́dọ̀ pé. In fact ní mi dùn pé iná sọ nǹkan yẹn. Owó àjọ gbọ́dọ̀ pé. Because àwọn nǹkan yìí náà, àwọn nǹkan yìí kò ń ṣe títí ayérayé. Ìgbà kan ìran kan ń lọ, ìran kan ń bọ̀ ni. Àwa táwa ń bí náà sìn tán ní olórin tó bá tó stage kan. Tó bá tó stage kan, àá náà máa dàgbà dáwọn stage kan. Wọn ò ní lè máa pè wá kiri fún administration mọ́. A lè má ṣàárẹ̀, ṣùgbọ́n àwọn kan máa ti wà lẹ́yìn wa. Tó jẹ́ pé wọ́n máa wà agile júrú wa lọ. Jẹ́ka náà dàgbà pé òun ti wà ń bẹ̀ jẹ́ kó ṣe. Kí ń gbà yẹn tá bá máa sinmi ẹ̀ kí la fẹ́ fẹ̀yìntì.
nígbà tí ó ní sí miss àti lọ máa mínísítà lọ máa gbowó kiri mọ́ kí la fẹ́ fẹ̀yìntì òun lọ wọn ọ̀dọ́ wa gbọ́dọ̀ look into that ká gbọ́dọ̀ mọ bá ṣe fẹ́ ṣọ̀rọ̀ ara wa nígbà táwọn àsìkò yẹn bá dé kí la fẹ́ fẹ̀yìntì. a ní ìpè kan hello. ẹ kúrò lẹ́ mà. my lord is great ma orí ètò ohun àwọn kérúbù láwa mà. yes ma ẹ káàbọ̀ sórí ètò yes ma ẹ káàbọ̀ sórí ètò ma. yes ma. Olúwa máa fún ìṣe ta. àmín ma. Àwọn tí ó gbà máa fún ìṣe. àmín ma. Lórúkọ Jésù ẹ ṣàṣeyẹ. àmín. 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 Àti sáyẹn pọ̀lú àwọn láti pọ̀ lẹ́tà ti kọ́ńtàkì ilé ìwé ló máa fún ìṣe o. àmín ma àmín ma. ẹ ṣé púpọ̀ ma. yes ma ẹ ṣé pọ̀ ma. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màmá wa kẹ́ tó máa lọ ní ṣókí kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún ìjọ Kérúbù àti Séráfù lápapọ̀. Ìjọ Kérúbù ọ̀rọ̀ àmọ̀ràn tí mo máa sọ náà ni wípé ohun àkọ́kọ́ ni pé ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ṣe mọ̀ pé bá ṣe jẹ́ Kérúbù àti Séráfù a ní àwọn ẹ̀yà lóríṣiríṣi nínú Kérúbù àti Séráfù náà ní ìpele báwo la ṣe ń kóra wa jọ ṣe mọ̀ pé ọmọ ilé kan náà ni wá ọmọ bàbá kan ṣo náà ni wá bàbá Mósè Orímọládé tí wọ́n wá ṣe báwo la ṣe ríra wa sí ṣé kìí ṣe pé ṣọmọ bàbá ṣáà ríra wa lọ́wọ́ bàbá Mósè yẹn pé bàbá yẹn nìkan òun ló jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ ló jẹ́ kí Kristi kó gbilẹ̀ ló jẹ́ kí ìmọ́lẹ̀ Kérúbù àti Séráfù tàn ṣàríra wa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ lè fẹ́ràn ara wa a gbọ́dọ̀ fẹ́ràn ara wa ìfẹ́ yẹn ṣe kókó gan fún wa ní Kérúbù àti Séráfù yìí a gbọ́dọ̀ lè kóra wa jọ gẹ́gẹ́ bí ìṣọ̀kan ká wà ní ìrẹ́pọ̀ ohun ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ jẹ́ kí a má ẹ̀fà ní ọjọ́ kan rò lọ́kàn wípé ẹni àbùkù ni wá a kì í ṣe ẹni àbùkù wọn. ká má dúpẹ́ àtẹ̀mẹ́rẹ̀ ni wá. a kì í ṣe ẹni àtẹ̀mẹ́rẹ̀ ẹ jẹ́ ká máa ní ìgboyà ní gbogbo ibikíbi tá a bá ń lọ ká máa sọ fún wọn wípé ọmọ Kérúbù àti Séráfù ni mí ògo Kérúbù ògo ayérayé dẹ̀ ni pé ìjọ ìmọ́lẹ̀ la wà yìí ìjọ ìmọ́lẹ̀ la wà even nínú doctrines iṣẹ́ ìsìn wa ṣó papọ̀ ṣé fẹ́ wà ń bẹ̀ ṣé ìṣèpá àwọ̀ wọn kan bíi pé àwọn ọlọ́dà jù nínú iṣẹ́ ìsìn àwọn kan ò dáa because but that would be a story for another day. ọ̀rọ̀ ńlá ni tá a gbọ́dọ̀ look into. Kérúbù àti Séráfù bẹ́ẹ̀ ni àwọn òpèsè kìí ṣe péjọ kan àwọn lọ́ṣe ni wọ́n ní discipline jù àwọn lọ́ṣe ẹ̀yin ò mọ iṣẹ́ ẹ̀sìn a gbọ́dọ̀ nínú iṣẹ́ ẹ̀sìn tájọ́ ń pe Mósè Orímọládé tájọ́ ń lo ìwé orin kan náà. tájọ́ ń pe orúkọ Jésù yìí náà. ẹ jẹ́ ká ṣàtúnṣe lórí ẹ jẹ́ ká ní ìfẹ́ ìwé orin kan náà là ń lò so kí wá ní nǹkan tó lè wá fẹ́ mú ìyapa a gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ látòrí àwọn àgbààgbà wa kí ìfẹ́ kó rìn kan àwa ọ̀dọ́ kó rìn kan àwọn kéékèèké tó wà lẹ́yìn wa ìfẹ́ ni ohun àkọ́kọ́ tí mo fẹ́ kí a ní mo fẹ́ gbà wá nímọ̀ ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ gba defeat lọ́wọ́ anybody wípé ẹni àtẹ̀mẹ́rẹ̀ ni wa a gbọ́dọ̀ nítorí ẹ̀ ló jẹ́ pé àwa fúnra wa náà gbọ́dọ̀ àwọn nǹkan wa iṣẹ́ ìsìn wa ó gbọ́dọ̀ máa jẹ́ tónítóní a gbọ́dọ̀ ó gbọ́dọ̀ máa wà modest múra wa everything ló gbọ́dọ̀ máa wà modest so wọn ò ní máa rí wa nírí wípé wọn kì í ṣe ẹni yẹ̀yẹ́ ni wọ́n lóòótọ́ kò sí àlè rìn kórí má mì pàṣẹ náà pọ̀ tó ń Kérúbù àti Séráfù ní àwọn kan tó jẹ́ pé wọn àṣẹ ní láti máa bá wọn sọ̀rọ̀ jẹ́ pé àwọn ìwà wọn ìṣesí wọn ìmúra wọn ìtí ìpè tó ìfẹ́ ní kẹ́ jẹ́ ká fi bá wọn sọ ẹ má jẹ́ ká ta wọn nù pé ẹ̀yin ìjọba decent ṣègbà ìfẹ́ ní kẹ́ jẹ́ ká fi bá wọn sọ ká ní ìfẹ́ ká dúró nínú ìgbàgbọ́ yẹn wípé Kérúbù àti Séráfù ìlànà mọ́lẹ̀ ni òkùnkùn òdẹ ní ráyè wọbẹ̀ ìpìlẹ̀ yẹn ò lè wo torí ohun tó ti pasẹ̀ ẹ̀mí mímọ́ wá kò lè bàjẹ́ màmá wa gẹ́gẹ́ bí olórin ẹ̀ bóyá ẹ̀kọrin díẹ̀ fún akágbọ́ máa ta jìtá sẹ́yìn akọrin máa ta jìtá ó yá. ẹ jẹ́ kí n orin ìpìlẹ̀ yìí kò lè wó ẹ̀mí mímọ́ ló gbèrò ìpìlẹ̀ yìí kò lè wó tí Mósè ní àwọ̀ Mórímọládé àti gbèpínlẹ̀ yìí ró ìpìlẹ̀ yìí kò lè wó tí Mósè ní ìpìlẹ̀ yìí ò lè wó tí Mósè ní. kí ló tẹ kọrin yẹn. tá bá ń gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ náà ni ìrí tó ń rí wa wọn ò pé ṣe ohun rere kan lè ti Násárẹ́tì wá jáde àdẹ̀gbọ́dẹ̀ jẹ́ kán máa mọ̀ pé ohun rere Jésù ní kan jáde kan wá wò ìpínlẹ̀ wa ò lè wo ìpínlẹ̀ tó dá tó sọ́lìdì la wà
ó solid gan. bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ kérúbù àti séráfù solid. Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ àwọn ẹ̀bùn ẹ̀mí tó dáa ó wà nínú kérúbù àti séráfù. tó bá ń sọ̀rọ̀ àwọn ọmọ olórin kérúbù àti séráfù wọn ló máa ti mú jù. tó bá ń sọ̀rọ̀ àwọn ọmọ onílù kérúbù àti séráfù lẹ̀bùn yẹn ló pọ̀ sí jù. so a ní ẹ̀bùn a dẹ̀ mọ̀ pé ohun tó bá jẹ́ kújẹ́kújẹ́ Ọlọ́run máa ṣàtúnṣe ìpínlẹ̀ yẹn ò lè wó. so it is mi kí n sọ pé confidently ni mo ṣe kọrin yẹn wípé anywhere ká máa sọ fún wọn wípé kò lè wó pé ìpìlẹ̀ yóò lè wó ìlú tá a tẹ̀ sórí òkè ni kò lè farasin. Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa lónìí. A dúpẹ́ lọ́wọ́ màmá tó ń pè láti ìlú láti Adígbẹ̀, màmá wa Mọ́rógà tó ń pè láti Adígbẹ̀. Amọ́lẹ́gbẹ̀ Elizabeth, màmá sọ pé more anointing my mother. You are always darling ma. Màmá wa Òṣùpá Ẹ̀mí, àwọn náà wà níbẹ̀ tí wọ́n ń wò wá kétékété. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń like, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń comment, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń share. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé gbogbo wa lápapọ̀ nínú ìjọ Kérúbù àti Séráfù. Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. Màmá wa kẹ́ ẹ tó máa lọ ẹ gbàdúrà fún lórí ìtàtí gbòyàn tó ń gbọ́ wa nílé, ẹ gbàdúrà fún lórí. Bàbá wa ní orúkọ Jésù, agbẹ́yìnga gba ọpẹ́ wa, ẹ gba àyìn wa, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run ògo ni fún orúkọ yín. A wá fi ẹgbẹ́ mọ Kérúbù àti Séráfù lé yín lọ́wọ́, Olúwa máa wá ọkọ̀ wa lọ, máa ṣe àtúkọ̀ wa. Gbogbo tó jẹ́ wọn bí ẹ̀ṣẹ̀ tàbí àbùkùn Olúwa mú kúrò wájú wa. Ẹ̀mí mímọ́ a pè yín tó bá bàbá Mósè ṣiṣẹ́ ní ìgbà náà, ẹ máa bá wa ṣiṣẹ́, ẹ má fi wá sílẹ̀. A fi àwọn ọ̀dọ́ lé yín lọ́wọ́, ẹ tún ayé wa ṣe, àwọn àgbààgbà tún ayé wa ṣe. Ìlànà yìí lórúkọ Jésù jẹ́ kó jẹ́ èrè ńlá fún wa, kí ògo Ọlọ́run kó fara wọn láyé wa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ràn wá lọ́wọ́ dé ìpele yìí lórí ètò ìbámu wa tí àwọn èèyàn bá fẹ́ pè yín. Nọ́mbà wo ni àwọn èèyàn lè ní àǹfààní láti pè yín sí tá fẹ́ pè yín? Wọ́n lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09020533414. Ẹ ti gbé wa sáré jù ẹ wà bá wa mú díẹ̀díẹ̀ ó yá. 09020533414. Ẹ tún bá mi pè lẹ́ẹ̀kan sí. 09020533414. Nọ́mbà tí wọ́n lè ní àǹfààní láti pè sí nígbàkigbà tí wọ́n bá fẹ́ pè sí nǹkan tàbí òmíràn ènìyàn. Lórúkọ Jésù, Ọlọ́run alààyè yóò jùmọ̀ wà pẹ̀lú gbogbo wa. Àánú Ọlọ́run alààyè yóò pa wá mọ́, a ò ní ṣubú ara, a ò sì ní ṣubú ẹ̀mí lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ yín pa pè wá sórí ètò yìí, ẹ sì ní àǹfààní láti darapọ̀ mọ́. A lérò pé gbà mìíràn tá a bá tún pè yín, ẹ ó tún ní àǹfààní láti darapọ̀ mọ́ lórí ètò àwọn kiri. A rí pé olùkọ́ púpọ̀ ní ẹ ti ṣe tíṣà rí ni. Ẹ ti ṣe tíṣà rí. In fact, tá a bá pè láti dáhùn ọ̀dọ́ Séráfù lẹ́kọ̀ọ́, ẹ ní oore ọ̀fẹ́ láti lè ṣe dáadáa àrí bẹ́ẹ̀. Lórúkọ Jésù, Ọlọ́run yóò pa iṣẹ́ ìránṣẹ́ yín mọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ta ní lórí ètò tòní. Lórúkọ Jésù, a ó tún pàdé nígbà mìíràn lórí ètò àwọn Kérúbù. Màmá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì, a ní ìpè kan. Hello? 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 Hello sir, ẹ kúrò ní sir. Yes sir, ẹ bá wa gbóhùn yẹn sókè. Yes sir, ẹ káàbọ̀ sórí ètò sir. Yes sir. Ẹ káàbọ̀ sórí ètò sir. Yes sir. Kí lórúkọ yín sir? Brother Olúdáre. Ẹ bá wa gbóhùn yẹn sókè díẹ̀ o.
bọ́dà Olúdárí Ọ̀tún, ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Ẹ káàbọ̀ sórí ètò. káàbọ̀ sà. Yes, sir. Yes, sir. Àmín Jésù. Yes, sir. ẹ ṣeun Yes, sà. ma. Àmín. Jésù. Àmín Jésù. Àmín Jésù. Jésù. Ó dà, ẹ ṣé púpọ̀ bàbá wa. Ǹjẹ́ ní ìbéèrè kankan láti béèrè lọ́wọ́ àlejò wa? ẹ ṣeun Ẹ ṣé sà. púpọ̀, ẹ ṣé púpọ̀. ẹ ṣeun, thank you very much sà. Ó ti wà nínú ẹ̀jẹ̀. Ẹ má bínú, alàgbà Dárí Ọ̀tún, nẹ́tíwọ̀kì ibi tẹ́ wà lọ́hùn yẹn sí ìgbà lọ́dọ̀ wa nígbà yóò rí bákan. Ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Orí ó lágbára púpọ̀, ó lágbára púpọ̀, ó lágbára púpọ̀. Ọlọ́run alààyè yóò jùmọ̀ wà pẹ̀lú gbogbo wa. Màmá wa, a dúpẹ́ lọ́wọ́ yín papọ̀ wá sórí ètò yìí. Olúwa ló lọ pẹ́ sà. Ó tún dìgbà mìíràn lórí ètò ohun àwọn kérúbù lórí evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ohun àwọn kérúbù lónìí. Gbogbo ayé ojúmọ̀ ṣe àṣeyọrí. A dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí màmá wa. Iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú. Àní Ọlọ́run yóò wà pẹ̀lú yín. A ó tún wá fún ìfọ̀rọ̀wérọ̀ yìí ní ibi tó lágbára láìpẹ́. Lórúkọ Jésù ní gbogbo ayé ó dùn, ayọ̀ ayé òkun. Títí ìgbà mìíràn tá a fi pàdé. Bọ́sẹ̀ ló wà lẹ́yìn lọ́hùn tó dúró bí sójà lókun mẹ́wàá pé kí ni gbọ́kàn gbọ́dọ̀ ṣẹlẹ̀ nígbà nẹ́tíwọ̀kì yóò gbọ́dọ̀ fẹ́ẹ̀lì. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi. A dúpẹ́ lọ́wọ́ bàbá nínú Olúwa Musina Apostle Babalọ́lá Joseph Ṣódẹ́yìndé àti bàbá wa Elkana Olúwagbéminíyì Ṣódẹ́yìndé bàbá aláṣeyọrí tẹ́ fàyè gbà wá. A dúpẹ́ lórúkọ Jésù. Ọlọ́run Mósè Ọmọládé tún ọ̀la ṣe yóò jùmọ̀ wà pẹ̀lú gbogbo wa. Orí wa ò ní burú, ìṣẹ̀dá ò sì nígbàgbọ́dé ní orúkọ Jésù. Títí ìgbà náà tá a fi pàdé lórí ètò ohun àwọn kérúbù, kí àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo kí ó wà pẹ̀lú wa. Shalom, shalom. Ajá pẹ̀lú erin, wọ́n jọ ń ṣọ̀rẹ́, ọ̀rẹ́ kò ní kò sùn. Lọ́jọ́ ọjọ́ sí, wà pẹ́ kò jìnnà àwọn méjèèjì lọ.